àṣà ọmọ Yorùbá bóyá kó má ti ẹ̀kú o bàbá sọ̀nà ṣe dáadáa. òun pélé nu ó di tó ọ̀rọ̀ pélẹ̀gbẹ́ ó di ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ á di tàn wọn a máa gbáyé àrọ́bá ní bàbá àtàn ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré èrò ẹ̀yìn ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò wọ́n dé ẹ̀ wá ń gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣáun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè bọ́ni yóò ọ̀jìnì ṣèdè gbèdè mèdè rọ èdè bíi láàdì Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbẹ̀dùn onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣe àti ìran Yorùbá má dóhùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tàtà ká lè máa lékún ní màá tó yẹ ó yá alákàṣù èdè máa dá kékelúkẹ dábí ẹdùn rọ̀ bí òwe aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìwí ò sì ní ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. mo ṣàṣẹ àṣẹ Èdùmàrè ẹ rí i pé mo rẹ́rìn apanilẹ́rìn kan ní bẹ́ńtòsí mi gbogbo ọ̀sán ní kí ẹran bọ̀ ọ̀kùn ní kí adéẹ́sẹ́ díẹ̀ kù dọ́là àkọ́gbọ́n ó wá jẹrẹ ọdún tán báyìí ìsálángá ní pọ́ọ̀yì dákun tó bá ti débẹ̀ ń tilẹ̀kùn pamọ́jọ òun ò débi ìṣe òní tapín ìpín o mo kí gbogbo ẹ̀yẹ yọ ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí bí ẹ fún gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ tiyín ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ̀yin tẹ́ wà ní ìyálẹ̀ta ẹ kú ìyálẹ̀ta ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú àjìn ẹ kú gbogbo àsìkò yòówù tá a wà lápá ọ̀dọ̀ tiyín ẹ kú bójú ọjọ́ ṣe rí àsìkò pọpọ sí sí ọdún tí ń bẹ ń tà yìí lágbára Ọlọ́run àní fi tòní ṣàṣemọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún là á ṣe láàyè ìdẹ̀ra nínú àlàáfíà ara lágbára Elédùmarè ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé pé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni pé kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ káwọn náà ò bá lè láǹfààní láti lè darapọ̀ mọ́ wa Olúwabùkọ́lá Adélékè yín náà rí alákàṣù èdè mo kí yín pé àtúkọ̀ àmọ́ ìfojú rí ara wa lórí àkọ́tún ètò wa ètò yín ìtàndòwe àmì ẹ̀ má gbàgbé o bá a ṣe ń ṣe pọ̀pọ̀ sísẹ ọdún ẹ̀rí pàwọn náà ti gbóúnjẹ tiwa náà sórí afẹ́fẹ́ àìdúpẹ́ ara ẹni ẹ mọ̀ kí wàá pọ̀ ẹ mọ̀ gbádùn eléyìí tá a ti sórí afẹ́fẹ́ náà ni ẹ mọ̀ jẹ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe ń jẹ ẹ jẹ́ kí ohun gbogbo wà ní ìwọ̀ntúnwọ̀nsì àti pé ká mọ́kàn wá ṣe àwẹ̀ jẹ àwẹ̀ mu nìkan ní àsìkò yìí ká ronú lé ohun tí Ọlọ́run fi àsìkò yìí tó fi pàrokò sí fún wa ká jẹ́ ẹni tó ń ṣíkà àdéhùn ká sì yàgò fún ìwà ìmọ̀tara ẹni nìkan bí a bá ń ṣíkà àdéhùn tá à ń ṣàdéhùn tá à ń má déhùn ṣe tí a ò sì ro bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan ayé ò rọrùn fáwa yóò sì rọrùn fún àwọn tí wọ́n wà ní àyíká àti agbègbè wa nítorí náà bí a ṣe ń ṣe pọ̀pọ̀ sísẹ ọdún ẹ jẹ́ ká ronú lórí ẹ̀kọ́ tí àsìkò ọdún yìí gan tó mú wá fún wa bí a bá ti ṣèlérí ká mú lérí iṣẹ́ inú mímú lérí iṣẹ́ lọ́lọ́run ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún ni kí a sì má máa wo ògèdè tara wa pé àfẹ̀mí orí bí kálukú bá ro tara rẹ̀ nǹkan ò ní lọ bó ṣe yẹ kó lọ a sì wòye pé ó wà lára ìdí gan tí nǹkan ò ṣe lọ bó ṣe yẹ kó lọ láwùjọ wa nítorí náà àtúnṣe àwùjọ ìlọsíwájú àwùjọ ìdàgbàsókè àwùjọ ọwọ́ tèmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọwọ́ gbogbo wa ló wà lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó lè mí inú wa tó fún wa láǹfààní láti tún fojú gan ní ara wa àtẹni tí ń ṣètò àtẹ̀yìn tẹ́ ń wò nígbà tá a lálàáfíà náà lálé ṣe gbogbo ẹ̀
adúpẹ́ lọ́wọ́ bá mi òkè tó lálàáfíà tí ó ṣàlàáfíà wa di fíafíà tàbí láǹfààní láti ṣètò láti wètò láti dá sétò ní dédé àsìkò yìí. Ní báyìí ẹ má gbàgbé o bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lójú òpó Facebook náà la tún rọ̀ yìí pé kí ẹ máa darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Níbẹ̀ láti máa ṣe àfihàn ọ̀kan òjọ̀kan àwọn ètò tá à ń ṣe níbí àti àwọn àkànṣe ètò gan tí à ń ṣe káàkiri àwọn tẹ́mọ̀ láǹfààní láti wò lójú òpó YouTube wa nù. Ṣé ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò wa ètò yìí ìtẹ́dòwe ẹ̀jẹ̀ apàgbólú àgé sagbòsó lónìí ìfún yín níṣẹ́jú díẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mẹ́tò ká wá wọnú ètò lọ gan-an nísàn-án. Bọ́rọ̀ ìyá tó gbọ́mọ bẹ́ẹ̀ ni pọ̀ ṣe ń yà yín lẹ́nu Aláàjì Agbolúajé bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó jẹran àjẹranjú náà ṣe ń yè mí náà lẹ́nu bí ṣe ń lé ṣáláńgá dákúbọ̀ bá ti yà tó jí ó lọ dáadáa o wọ́n fi òun ẹ̀ dí èmi lọ́wọ́ o. Ẹ sáré fún mi ní ìṣẹ́jú kan ẹni tí ń yàgbẹ́ ìfẹ́ fi ìgbẹ́ ẹ̀dí mi lọ́wọ́ mo ní láti ti ilẹ̀kùn yẹn kó má fi òórùn ṣe mí léṣe síbí yìí àmọ́ ní kété tí mo bá ti dé padà láwọ̀ inú ètò lọ gan-an nísàn ẹ dákun mò ń bọ̀. Bí Aláàjì Àmọ̀dá Agbolúajé ṣe túbá lèmi náà túbá lọ́dọ̀ ẹ̀ ni èèyàn yìí tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lójú òpó yìí ájò kóòrùn gbẹ́ ẹni tó jàjẹ́ ju ẹran léyà kóòrùn gbẹ́ rẹ̀ ó mọ̀ sí wá léṣe lórí ètò ló gẹ́ ń sáré dìde ẹ dákun ẹ wọ́n bínú. Gẹ́gẹ́ bí wọ́n ní adébí ẹyìn má ṣe àgbà ò lẹ́ni gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò bẹ́ẹ̀ náà là á ṣe lọ́sẹ̀ yìí àmọ́ òwe tí àgbọ̀ àgbéjáde lọ́sẹ̀ yìí òwe tí ò lé ní tí ò sì ní gbà wá ní àsìkò púpọ̀ nítorí náà ẹ tẹ́tí léko ẹ má gbàgbé pé oore pàtàkì tẹ́ ẹ lè ṣe fún wa ní kí ẹ bá wa tàn kálẹ̀ bẹ́ẹ̀ ṣe tàn kálẹ̀ láṣẹ Elédùmarè ìrètí yín náà á máa pọ̀ sí ọlá yín á máa pọ̀ sí ọrọ̀ yín á máa pọ̀ sí àlàáfíà yín á máa pọ̀ sí ọ̀kọ̀ọ̀kan ò ní dín láṣẹ Èdùmàrè. A kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ní báyìí ẹ jẹ́ ká lọ sínú ètò wa ètò yín ìtàndòwe gan-an nísàn. Ìtàn wo ni mo fẹ́ sọ lénìí lẹ́yìn yóò bá mi sọ òwe tó yọ látinú rẹ̀. Ó yá.
ayé àtijọ́. Ṣé mọ̀ wípé ẹ̀sìn ìbílẹ̀ ni ẹ̀sìn abínibí ìran Yorùbá? Ọ̀kan pàtàkì láwọn ẹ̀sìn ìbílẹ̀ tó sì gbajúgbajà tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìbílẹ̀ tó gbajúgbajà tó lámìlaka tó tàn kálé tàn kákó òní eégún. Ṣé mọ̀ wípé ọdún eégún báyìí ará oko tí oko wálé ni ará ilé náà wọ́n lọ bá oko kẹ́rù torí ṣe mọ̀ pé gbogbo àwọn ẹrù tá a fi sọdún àwọn ẹrù tí ó jọdún ó dùn ẹrù tí ń ṣiṣẹ́ àrán ni oko ni tí ń wá torí àlè ìsọdún eégún láì sùnlẹ̀. Ṣé ẹ mọ̀ tó bá ní wọ́n sùn ọ̀lẹ̀ ẹ mọ̀ wọ́n pọ́n máìmáì ní tí a bá fẹ́ sọdún eégún ní ilẹ̀ Yorùbá ní òkú ọ̀la tí eégún ó jáde tó dàbí àìsàn ọdún àìsàn ọdún náà lásìkò tí wọ́n bá ṣe àìsàn ọdún yìí òun ni wọ́n máa ń sun ọ̀lẹ̀. Kì í ṣàwọn ọ̀lẹ̀ àronúsù bíi tìsí yìí o rárá o àwọn ọ̀lẹ̀ tó jẹ́ wípé kọ̀ọ̀kan rẹ̀ báyìí yóò ju ọwọ́ mi lọ tí wọ́n ó sùn lé torí pé ó máa ń tóbi lèkètè o òun náà ṣe máa júwe pé wọ́n sùn ni tí ó tóbi lèkètè. Ẹ sì mọ̀ wípé láwùjọ Yorùbá oúnjẹ tí ó wọ́pọ̀ jùlọ níbí ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ ògì àtọ̀ọ̀lẹ̀ nítorí náà ṣáájú àsìkò ọdún eégún gbogbo ọmọ ọ̀jẹ̀ ẹ ṣáà àwọn tó ń pè lọ́jẹ̀ àwọn ọmọ ilé eégún ni gbogbo àwọn ọmọ ọ̀jẹ̀ báyìí wọ́n sì mọ́ gbápá òkè sáwọn aláká àwọn ọlọ́ọ̀lẹ̀ àwọn alálàpà àdúgbò wọn ni torí wọ́n mọ̀ wípé àwọn ó dà wọ́n sùn ọ̀lẹ̀ tó yàtọ̀ sí àwọn ọ̀lẹ̀ tẹ́ẹ̀mọ̀ wánú ewé. Ṣé mọ̀ pé púpọ̀ àwọn ọ̀lẹ̀ tí wọ́n ń pọ́n ní ìsinyìí ẹ̀ẹ́tù ewé mi ẹ̀ẹ́tù wa mọ̀ wò pé ọ̀lẹ̀ dà níbi tí gbogbo ẹ̀ ó ti parẹ́ mọ́ra wọn. Àmọ́ àwọn eléyìí tí àwọn èyí máa ń ṣe àwọn tó jẹ́ wípé yóò ti gbé rẹ̀ yọpọ̀ ọ̀kù báyìí láàrin ewé ni. Báyìí ni àwọn ọmọ ọ̀jẹ̀ ọkàn wọn máa balẹ̀ wọ́n mọ̀ eré kéde ní lásìkò ọdún. Nígbà wa lọ́mọ ọ̀jẹ̀ eré kéde kí lẹ rò páwọn ọmọ alágbà ó wàá ṣe? Ṣé ẹ mọ̀ àwọn tá à ń pè lálágbà olórí eléégún ni èyí ò ní wípé ní ìlú kọ̀ọ̀kan bí eégún bẹ̀ bó pín ogún tó pín ọgbọ̀n ẹni tí ó jẹ́ olórí wọn tó jẹ́ alákòóso gbogbo àwọn ẹgbẹ́ ọ̀jẹ̀ ìlú òun la máa ń pè ní alágbà. Gẹ́gẹ́ bí àṣà láti ilé eléégún kọ̀ọ̀kan ni wọ́n sì ti gbọ́dọ̀ rú ọ̀lẹ̀ lọ sílé alágbà. Ó túmọ̀ sí wípé bí ọmọ ọ̀jẹ̀ kan bá lè rékéńdé báwọn lọ́lẹ̀ lé ọmọ alágbà yóò lè gbá pàtẹsẹ̀ òkè báwọn ní ọ̀lẹ̀ tó pọ̀ torí agbọ̀n inú agbọ̀n ẹ ṣáwọn agbọ̀n apẹ̀rẹ̀ inú apẹ̀rẹ̀ ni wọ́n ru ọ̀lẹ̀ ń sí tó ní tí àwọn ilé eléégún kọ̀ọ̀kan tí wọ́n gbé láti ilé wọn wá sí ilé ọ̀jẹ̀. Tó bá ti wá di àsìkò àwọn ọmọ ọ̀jẹ̀ àtọmọ ọ̀jẹ̀ kékeré o àti àwọn ọmọ alágbà o akọni wọ́n máa ń ṣe sáwọn ọlọ́ọ̀lẹ̀ àdúgbò tòbí kò sí ní tọ́fẹ́ fi ní ìyàwó ọ̀lẹ̀ ará àdúgbò ṣe èyí tí bẹ́ẹ̀ ń lé wọn gan àjẹranjú ni àjẹyàgbẹ́ bí ará ilé mi kan tí ń bẹ sáráńgá ní ìsìn. Bí wọ́n ṣe wá máa ń ṣe yìí àwọn bàbá wa wá máa ń sọ fún wọn wípé ẹ ṣakọ mọ́ wọn o tó rọ́dún eégún fẹ́ẹ́ lọ bọ́dún eégún pẹ́ títí àjọṣẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ padà dọ́dọ̀ ọlọ́ọ̀lẹ̀ o ẹ padà lọ tòsílé ọlọ́ọ̀lẹ̀ nítorí náà ẹ ṣe gàràngàrà mọ́ níwọ̀n ẹ ṣe fáàrí mọ́ níwọ̀n ẹ ṣakọ mọ́ níwọ̀n torí ọdún eégún bá ti lọ tán ẹ padà dọ́dọ̀ ọlọ́ọ̀lẹ̀ ẹ padà dọ́dọ̀ alákà ẹ padà dọ́dọ̀ alálàpà. Ṣé ẹ mọ̀ tí gàlàpà ṣá ó náà dàbí ọ̀lẹ̀ àmọ́ dípò ẹ̀wà tàbí òróró dípò epo pupa tàbí òróró tá a fi ń ṣe ọ̀lẹ̀
ẹ̀gúsí yíyan ni wọ́n fi ń ṣe òun. Ẹ̀wà náà là á fi ṣe, àmọ́ dípò epo pupa tàbí òróró tá a máa ń fi lé orí epo láti fi yí, ẹ̀gúsí yíyan, ẹ̀gúsí tó ti gbẹ tí wọ́n ti wá yan, òun ni wọ́n máa pò mọ́ ẹ̀wà ilé tí wọ́n fi ń ṣe àlápà. Àtàkà, àtọ̀ọ̀lẹ̀, àtàlápà, èyí tó bá wo àwọn èèyàn ni wọ́n fi máa ń jẹun láyé ìgbà náà. Àwọn tó bá ti wá di àsìkò ọdún eégún yìí, àtàlálàpà, àtọlọ́ọ̀lẹ̀, àtàlákà ni wọ́n èyí tà. Àbí ta ni ó ní nǹkan ọ̀fẹ́ ńlẹ̀ tí ó wà lélẹ̀ tó ń lọ fowó rà, tó tiẹ̀ tún wá ṣe wípé ọlọ́fẹ́ tá tó ń sọ yìí ó tún tóbi ju èyí tá lọ fowó rà lọ. Nítorí náà àwọn èèyàn dọ́dọ̀ àwọn tí wọ́n ń ta ọ̀lẹ̀, tí wọ́n ń tàkà, tí wọ́n ń tà lápà, ilé eléégún ni wọ́n máa ń lọ láti lọ jọ̀fẹ́. Gẹ́gẹ́ bí púpọ̀ àwọn èèyàn wa náà ti ń lọ lé ibi tí wọ́n ti mọ̀ pé wọ́n ó pẹran ọdún fún tòní láti lọ jẹun. Eléyìí tá fi lọ fowó iyebíye dákà jẹ ọdún wa ń ta. Ká lọ lé bàbá wa Sulaiman, ká lọ lé bàbá wa Lukman, ká lọ lé bàbá wa Hafiz, ká lọ lé bàbá wa Muhammed, ká lọ lé bàbá wa Kini láti lọ jẹ́ǹjẹ ọdún Ifá. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ní ìgbà náà. Ó wá ṣe lọ́dún kan, ọmọ alágbà, ṣẹ́wọ̀n pé mo ti ṣàlàyé fún wa pé gbogbo ilé eléégún tí bẹ́ẹ̀ nù pátápátá ni wọ́n ti máa fi agbọ̀n ru ọ̀lẹ̀ wá sílé alágbà. Ó túmọ̀ sí pé wọ́n ó tó tí ó ga gègèrè bá tí wọ́n ó tó sáàrí ẹ̀rọ̀dẹ̀ tó ní kálukú ò mọ̀ mú tiẹ̀ ni. Ọmọ alágbà wá wọlé wò, ó dúró sẹ́nu ọ̀nà ilé wọn, ó wá wo agbọ̀n ọ̀lẹ̀ bó ṣe lọ. Àwa lọ́lọ́run kẹ́ tó báyìí. Ìyá ọlọ́ọ̀lẹ̀ ń kiri lọ ń tiẹ̀ wá nànú sí pé àjọ kẹ́bọ̀ oníṣẹ́ wá oníkẹ́ wá ń bo láyéláyé yín, ẹ mọ̀ pé mọ́ o lẹ́yìn tó bá gbà kún torí yín tẹ́ gbà kún ìtẹ́ ẹrù, ẹ mọ̀ bọ́ lé bàbá mi kẹ́ wá rí ọ̀lẹ̀ rèé, ọ̀lẹ̀ ló kúnlẹ̀. Ẹ wá ń pè mí sí ọ̀lẹ̀ táwọn wá kánú ewé tẹ́yìn gbé kí nígbà táwọn ètí ẹ sùúrù gudugudu tí ń bẹ́ ń bì. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn rí, ṣe sùúrù, ó rà ń jó rà, èwo làbúrò ó nírọ́ o, ẹjẹ́ kò ń tẹ̀lé obi ìpèrè kò ń nù lórọ̀ torí ìjẹta tó ń fẹ́ rọ́ọ̀lẹ̀ òun tó kó ń tó rí ọ̀lẹ̀ rà. Ó wá fò ṣakọ ipò ṣe fáàrí, òun tó fi ṣe fáàrí ìjẹta náà lọ̀lẹ́kúnlé àwọn lónìí. Ẹni tí ń bá sọ̀rọ̀ ní sùúrù, ọ̀lẹ́kúnlé yìí lónìí ni ó ní gbèdéke ọjọ́ tọ́lẹ̀ náà lè dúró ńlé. Nígbà tábẹ̀ wíjọ́ mélòó kan ní ìsìn ọmọ padà dọ́dọ̀ rẹ̀ tó tún lọ tó, ó ní kò sí nǹkan kan, ó ṣàgbéra òkè ó lọ. Gẹ́gẹ́ bí ọdún ṣíṣe máa wá tí máa lọ, ọdún eégún lọ. Ó bá dásìkò tó fẹ́ jẹun, ó wá lọ lé ọlọ́ọ̀lẹ̀, ó lọ tò. Ọlọ́ọ̀lẹ̀ náà ṣe bí ẹni pé kò rí lórí ìdúró, ń dá wọn míì tí wọ́n dé lẹ́yìn rẹ̀, ń dá wọn lóhùn. Wáyà ìyá mo ti dúró bí ti tó wákàtí kan, dá mi lóhùn ni ìyá ní kí ló ń fẹ́ dán ọ lóhùn sí bó ti ní láyé òun, bó o mọ̀ gbọ̀jà dọ́dọ̀ yìí, o ti sọ pé ò ní dọ́dọ̀ mi rajà, kí ló ta ló tún gbé ẹ wá, bá ń pè ọ́ kí lọ wá kí lọ wá ṣe. Ìwà ń wọ́ pàkó bí eku tó bá wùsà. Ó ní ìyàwó má bínú, bí ọ̀lẹ̀ ṣe pọ̀ nílé àwọn lòun fi ṣe fáàrí hùn. Àmọ́ ọ̀lẹ̀ àwọn òǹjọ́ náà ó ti tán, èyí táwọn ò ti ẹ̀jẹ̀ tán gan ó ti padà bàjẹ́ sínú ilé, kò ṣeé jẹ mọ́. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ kí ìyá ẹ̀ tó wá padà gbà láti ta ọ̀lẹ̀ fún. Kí ni òwe Yorùbá tí a lè fàyọ nínú ìtàn yìí? Kò jù bẹ́ẹ̀ lọ o, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa níbẹ̀rẹ̀ ètò pé mi ìfẹ́ ká pẹ́ torí ẹ̀yin tẹ́ ẹ lájẹkù ẹran tẹ́ ẹ tún fẹ́ jẹ díẹ̀ kẹ́ tó sùn, ẹ lè láǹfààní láti lọ mú ibi tẹ́ ẹ bá dé. Àmọ́ ẹ mọ́ gbàgbé ẹ mọ́ jẹ jù o,
àlejò mi kan níṣìíranjú léègbé wọ́n ṣílẹ̀kùn o ọ̀rọ̀ adú ẹ̀ bá kí n fi ṣe tán níṣìí ń bá nígbà tí ń fọwọ́ ọ̀tún jẹ́ tí ń fòsì jẹ́ mo pè é ará ilé wa dẹ́ẹ̀ kọ̀dẹ́ ńgbà wá tó gbogbo ẹ̀ sí kó pọ̀ tí òbí wa ń bí ní ìsinyìí òun àti ilé ìgbẹ́ báyìí wọ́n jọ ń fà á nítorí náà mi ò fẹ́ gbà wá lásìkò púpọ̀ ní báyìí ó ti bá ìtàn òun gúnlẹ̀ òwe Yorùbá wo la lè yọ nínú ìtẹ́lẹ̀ tí àgbéyẹ̀wò yìí ẹ pè sórí aago ní o àgbà àríwí sí lónìí ojú bí aago tí ẹ sì pè sí náà ní 081 53 03 9148 081 53 03 9148 òwe Yorùbá wo la lè yọ nínú ìtàn ilé tí a gbé yẹ̀wò yìí 1000 fún ẹni tí ó bá kọ́kọ́ kàn sí wa láti pè wọlé ìlànà tí àwọn tí wọ́n fún wa lẹ́bùn tí wọ́n ní ká tún lò lónìí nù ká ṣe ní gbangba làṣáátá ìtàn láti gbé yẹ̀wò yìí òwe Yorùbá wo la lè yọ nínú ẹ̀ alàgbà Emmanuel Olúwọlé ẹ ṣeun adúpẹ́ púpọ̀ àmọye yín ẹni ẹ káàbọ̀ sórí ètò àṣálẹ́ yìí o a ti kú ọdún iléyá yìí ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àmì o ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láàyè àti lẹ́nu ààyè ìdẹ̀ra láṣẹ Elédùmarè bóò ló jẹ ọdún tá a gbé ránṣẹ́ lẹ́ẹ̀kan ṣó ti dọ́dọ̀ yíṣẹ́ yìí náà ti bu ti yín bẹ̀ ẹ mọ̀jà wọn làwọn ó ṣẹ́kù o ẹ mọ̀ bù ẹ tún fẹ́ lòmí ìbù àbùbù tán ni àmọ́mọ́ ní káwọn olópò dáná tó pọ̀ ni ẹ gbádùn àmọ̀là ẹ gbádùn gbẹ̀gìrì tá a gbélé náà ọdún là ń ṣe ọdún àyàbò fún wa lágbára Ọlọ́run. bí ò ṣe ní ràmùdá ni ò ní rẹ̀mí tí ò ní rẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà a ti gbé tàn wò ihun tó sì lọ tààrà tó lọ geere ni ẹ̀yin ẹ̀pù sójú òpó 08153039148 láti sọ òwe Yorùbá tí a lè rí nínú ìtàn yìí kẹ́ẹ̀sì jẹ ẹ̀bùn káàdì ìpè ẹlẹ́gbẹ̀rún kan náírà lọ́ba tán kò bá jù bẹ́ẹ̀ lọ lágá. Hello. Ẹ káalẹ́ bàbá wa. Kí lorúkọ yín ibo lẹ ti ń pè? Emmanuel Olúwọlé mo ti rọ́wọ́ yín náà lójú òpó láìpẹ́ yìí. A kú ọdún a kú ìyèdùn. Mo níṣẹ́ ti rí àmàlà àti ọbẹ̀ tá a gbé sórí òpó. Mo ti gbé sórí òpó láti bí ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú. Yes, àìṣe Ọlọ́run ní ká kí. Ayé ẹ fẹ́ dá sétò àbí?
ẹ fẹ́ dá sí ètò eléyìí tá à ń gbé yẹ̀wò yìí kí ni òwe Yorùbá tá a lè yọ nínú ìtàn tá a sọ lálẹ́ yìí. ọmọ kí lẹ pè é ọmọ alágbà bó sì ń gbọ́ bí aláǹgbá ló jẹ́ kí n ní kẹ́ ẹ tún pè ọmọ alágbà ẹ ṣeun ẹ máa bá wa bọ̀ lórí ètò sójú òpó tí ẹ fi pè náà ni kí á fi ẹ̀bùn yín sí. ó dáa àjẹpẹ ẹ dúpẹ́ lọ́wọ́ alàgbà Adékúnlé Òjó Adétúnmiṣe àwọn ni wọ́n ní ká fún yín ní ẹ̀bùn káàdì ẹlẹ́gbẹ̀rún kan náírà. àmín àmín Ọlọ́run ní ká kí ọdún àyàbò fún wa o. ó dáa sà. Yes, sir. ayé kí alàgbà Emmanuel Olúwọlé náà ni wọ́n tún jẹ ẹ̀bùn káàdì ìpè ẹlẹ́gbẹ̀rún kan náírà wa ti ọ̀sẹ̀ yìí eléyìí tí ẹ̀gbọ́n wa pàtàkì alàgbà Adékúnlé Òjó Olúwatúnmiṣe tí wọ́n fún wa láti máa fi ṣe kóríyá fún ẹ̀yin olólùfẹ́ wa lójú òpó yìí. a sì ń fi àsìkò yìí rọgbọ ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì náà kò sí ní tó kéré láti fi ṣe kóríyá sí àwọn tí wọ́n ń lo ìyẹ̀rọ dátà àwọn tí wọ́n ń lo àsìkò wọn láti máa dá sí àwọn ọ̀kan òjọ̀kan ètò ìwà yìí. ó yẹ ká máa ṣe kóríyá fún wa ṣe mọ̀ wípé kú iṣẹ́ báyìí ni mo bí oníṣẹ́ tó ń ṣiṣẹ́ yá ẹjá máa fi eléyìí ṣe kú iṣẹ́ fún wọn kórí wọn lè máa yá láti máa tún darapọ̀ mọ́ wa. nítorí náà mo kí alàgbà Emmanuel Olúwọlé kú oríire pé wọ́n ti jẹ káàdì ìpè ẹlẹ́gbẹ̀rún kan náírà lórí ètò ìtọ́dọ̀wé fún ti alẹ́ yìí eléyìí tó wá láti ọ̀dọ̀ alàgbà Òjó Adékúnlé Olúwatúnmiṣe. ẹ rí i pé ìtàn tó lọ tààrà ni mo sọ lálẹ́ yìí gẹ́gẹ́ bí mo sì ṣe sọ fún wa wípé ṣókí là á ṣe é kẹ́ ẹ lè láǹfààní láti gbádùn ẹran ọdún yín níbi tẹ́ ẹ jẹ́ dé. àmọ́ ẹ mọ́ gbàgbé o pé n ti ń tán lọ́dún eégún ọmọ alágbà ó padà ràkà àjẹkọ. nítorí náà kọ́ ọmọ alágbà àwa ó mọ̀ ṣe ó tóbi pé ọdún bẹ́ẹ̀ ń ta kó a mọ̀ ṣe kò sí bí bóun ò ṣe tó kó mọ̀ gbápá òkè kó mọ̀ rúgẹ̀ tóbi bọ́dún bá lọ gbogbo àwọn tó rúgẹ̀ sí àwọn tó gbápá òkè sí àwọn tó fojú tẹ́ńbẹ́lú wọn gbogbo wọn ló padà wá bá. nítorí náà bá a ṣe ń ṣe pọ̀pọ̀ sísí ọdún yìí ẹ jẹ́ ká ṣọdún mọ́ níwọ̀n ẹ má jẹ́ ayọ̀ dání tán ẹ má jẹ́ torí ipá apẹran ọdún káwá káwọn tí ò pẹran ọdún káwọn sẹ́ni bí ẹni jábútẹ́ ká máa fojú kéré wọn torí òní ìbáyìí ló mọ̀ kò sẹ́ni tó mọ̀ ọ̀la. nítorí náà kọ́ ọmọ alágbà ọmọ torí ọdún eégún tí ń bẹ ń ta torí ọ̀pọ̀ ọ̀lẹ̀ tí wọ́n tò sí ọ̀dẹ wọn kó mọ̀ torí ẹ̀ hùwà àrífín sọlọ́ọ̀lẹ̀ sálákà sálàlápà torí tí ń tẹ́ lọ́dún eégún òun náà ó padà bòódì. nítorí náà ẹ jẹ́ aṣọ gbogbo pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé má torí ipò tó wà lásìkò yìí má torí àǹfààní tó rí lọ́wọ́ tàbùkù ẹlòmíì torí o tún lè padà nílò wọn o bó o bá sì ti wá tàbùkù wọn ní ìsìn á nira bí ẹran tí ń kó fún wọn láti padà rí ojú rere tiwọn náà. ibi tí a ti máa ṣẹnu ní déédéé síbí lórí àkóso ìtura ètò yín ìtàndòwe
eléyìí tá a fi ṣe ti iléyá gẹ́gẹ́ bí mo ṣe sọ àkànṣe ní ṣókí ní ọbẹ̀ oge nígbà tá a ti sọ̀tàn a ti gbé béèrè ta a sì ti rẹ́ni tọ́wọ́ rẹ̀ jẹ láti gẹ ìbéèrè wa kò sí ta tó ń ṣe lóde mọ́ ju ká padà lọlé ká ra mọ́ jẹun ọdún wa àwọn eléyìí tó wà nílẹ̀ eléyìí tẹ́mi náà sì gbé fẹ́yìn olólùfẹ́ wa ẹ dákun ẹ mọ̀jà mọ́ làwọn ó kú o ẹ jẹ́ tán kó ní kálukú ó kọ tiẹ̀ ní lágbára ọlọ́run ayọ̀ àtàláfíà láfi máa ṣọdún àmọ́dún á bá wa nípò tó dáa kò ní bá wa lórí àkẹ́tì àìsàn kò sì ní bá wa nínú ìrọ́jú lágbára Elédùmarè ǹjẹ́ àgbẹ̀ mi ṣe tó ń padà relé ìdáwó náà nù ọlùkọ́ mi tún ti mọ̀ yẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ lónìí ó ń padà relé èkó sùn lékèlékè èmi tún ti ṣe tán ó tún padà relé ìwé kẹfún tuntun èmi àwọn ẹlẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ nǹkan tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì èyí tẹ̀ ń ṣe kóríyá fún wa ní gbogbo èyí tẹ̀ ń fẹ́ wa lójú òpó àti lójú òpó YouTube wa ẹ̀yin náà ni màá tún bá pàdé tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí àkọ́tún ètò wa ètò yín Ìtàndòwe títí wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ látà ó tún máa pàdé lórí ètò Ìtàndòwe ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Adékúnlé Sẹ̀míù lọ́jọ́ Ẹtì lórí ètò Àkúọlá Jímọ̀ ẹ sì má gbàgbé láti darapọ̀ mọ́ Ògúnníran Ọlátúndé lórí ètò wa tí a pè ní àwọn akọni ní ilẹ̀ Yorùbá ẹ rí wípé àwọn ètò ọ̀hún gbọ̀ngbọ̀n kan sí wọn ìpàdé wa bí oyin bí adùn tó bá di ní ọjọ́ mẹ́jọ lórí ètò Ìtàndòwe ire lójú owó rí ire lójú ọmọ rí akú ọdún akú ìyèdún èyí ò ní jópin ọdún fún wa lágbára Elédùmarè.